data Sha'ban 30 ẹ wá rí pé complete Sha'ban níta náà bí fi wálé lórí rẹ̀ àfa wa náà tó bá wá fẹ́ sọ pé alimọ́jọ́ àwẹ̀ ẹlẹ̀ báwọn àfa wa kan ṣe declare kan fún wa lẹ́rìí. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Afa Tọ́lá àbí Sheikh Tọ́lá ni ìmọ̀ tí máa pè é bẹ́ẹ̀. نعم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه وما والاه واتبع هداه ثم أما بعد bí a bá fẹ́ mú ìdájọ́ ṣẹ̀ríà jáde a ní láti gbá lé àwọn àdílà tí ń bọ̀ wáyé àkọ́kọ́ ad-dalilul awwal alladhi huwa al-aslul awwal òun náà ni al-Qur'an òun ni the most highest authority nígbà tá a bá fẹ́ mú ẹ̀rí Ọlọ́run bá sọ fún wọn lọ́kọ́ ni pé faman shahida minkumu shahra falyasumhu ayal Qur'an yìí ń sọ fún wa fáwọn tí ó mọ̀ túmọ̀ ayal Qur'an yìí pé gbogbo ẹni yòówù tó Ọlọ́run bá kádàrá yìí pé oṣù yìí báláyé àwọn onímọ̀ ṣe gbìyànjú wọn ní kí ni maana shahida kan ní tayaqqana aw alima man alima aw tayaqqana minkumu shahra falyasumhu Ọlọ́run gẹ́gẹ́ ò dákọ̀ wàsílà tá ó fi wá oṣù títí wá ní pé Ọlọ́run ní ká máa dáhùn bá aláyé kágbàwẹ̀ náà Ọlọ́run wá sọ nínú Al-Qur'ani wípé yas'alunaka anil ahilla rí annabi wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀ ìta ń pè ní new moons tí àwọn Yorùbá pè fún wa ní àwọn elétésù sọ wípé qul hiya mawaqitu linnas òun ló ń dìtámì táìmù fáwọn èèyàn kí là ń pè ní al-ahilla a rí pé jámù al-hilalu ni al-hilalu lèyí tí máa ń yọ tí máa ń dàbí banana yẹn tó bá yá yóò di at-tarbiya yẹn òun náà ń pè ní half moon tó bá padà wá yá yóò padà wá di al-mustadir yóò padà wá di tí ó padà wá di full moon òun náà ń pè ní al-qamar tẹ́bá ní al-hilalu qamaru ni taba sọ pé half moon ti ṣe tarbiya qamaru ni taba sọ pé al-qamaru gẹ́gẹ́ fúnra rẹ̀ tó wà mustadir yẹn qamaru náà ni so ajásí pé ànábì rí gbọ́ yé pé súnmú li ru'yati látara àyà yìí pé tẹ́bá fẹ́ mú àwẹ̀ ramadana o ẹ mú ó dìgbà tẹ́bá tó ṣe kíni tẹ́bá tó rí oṣù ṣé ń gbọ́ tẹ́bá tó rí oṣù Ọlọ́run wa ń sọ fún wa nínú al-Qur'an al-Karim Ọlọ́run sọ pé huwa alladhi ja'ala ash-shamsa diya'a Ọlọ́run bá ṣe ó ṣe oòrùn ó sì nìkan tó ń tàn mọ́lẹ̀ tí ń ta wá lára wal-qamara nura Ọlọ́run wá òṣùpá tí mo dákọ̀ yẹn al-hilalu bẹ̀rẹ̀ látòrí kíni òṣùpá bẹ̀rẹ̀ látòrí kíni al-hilal lẹ́yìn ìgbà náà ló di tarbiya lẹ́yìn ìgbà náà ló di qamaru gẹ́gẹ́ fúnra rẹ̀ ló di al-badiru al-mustadir yóò di badiru gẹ́gẹ́ so Ọlọ́run lọ pé wa qaddarahu manazila èmi Ọlọ́run wá mo kọ̀dárọ̀ hu yẹn a'iduna ala al-qamari kò yẹ ṣamsu pé èmi Ọlọ́run wá kọ̀dárọ̀ qamaru yìí li ta'lamu adada sinina wal hisab láti lè jẹ́ kẹ́lẹ́ mọ́ fi mọ́ bó lásì ń ka ọdún adada sinin àwọn òǹkà ọdún years lọ́lọ́run dákọ̀ wal hisab àti ká lè ṣe kíni ká lè ṣe ìṣirò yìí tí wọnú hadithi o ẹ̀kọ́ bá mi di ayal Qur'ani yìí mú ẹ̀rí ti wà fún ká fi qamaru ká fi ṣe takdiru sana ọ̀rọ̀ ti wà lórí pé ká fi al-qamaru sẹ́yìn bọ́ al-qamaru ká fi wá ọdún so kò sí problem anabi wa Muhammad sallallahu alaihi wasallam anabi sọ pé la tasumu hatta tarawhu ẹ̀mí ti gbàwẹ̀ dìgbà tẹ́bá tó rí yẹn kárí nǹkan rúyà òun làwọn ànábì fi ń wọ́ oṣù lákòókò tiwọn torí pé a ti rí hadithi tá ànábì ti sọ pé àwọn ò mọ̀ ká ṣe hadithi muttafaqun alayhi ó wà ní sahih Bukhari ó wà ní sahih Muslim kí ànábì sọ ànábì sọ pé inna ummatun ummiyatun la naktubu wala nahsubu ash-shahru hakadha wa hakadha ànábì sọ pé àwa o ummatun ummiya ni àmọ́ka la naktubu àlékọ́ wàlá nahsubu àlésùnkà ash-shahru hakadha oṣù hakadha wà fásitì fún ẹ pé ànábì sọ pé ó lè jẹ́ 29 wà hakadha àbí kó jẹ́ 30 ànábì kẹ́kẹ́ sọ fún wa pé àwọn ò mọ báwọn ṣe ń ṣe hisab lákòókò tiwọn ṣe ń gbọ́ ẹjẹ tún mú eléwọn náà dání ọ̀rọ̀ tún wà ó tọ́kí tún dákẹ́ jíjẹ kan tún sọ kí àwọn pọ́ìntì míì kó wá lórí wípé àwọn afáà ṣe i'tiraf fún pé ìmọ̀ yìí ń bẹ
pé àwọn afa ṣe àìtì rọ́ọ̀fù pé ìmọ̀ yìí ṣe kíni ìmọ̀ yìí ń bẹ torí pé àkọ́kọ́ tí rí ìjìmọ̀ wà àwọn afa lórí pé a lè fi hisabul falak a lè fi wá oṣù Ramadan lóòótọ́ in táwọn ànábì fi ń wá ọ̀nà mẹ́ta tá a bá fẹ́ wóṣù ọ̀nà mẹ́ta ni àkọ́kọ́ tí ń ṣe àrúyà tó pẹ́ rí wà fún pé la tasumu hatta tarawhu ru'yan ẹlẹ́ẹ̀kejì òun ni ká ṣe ikmalul idda 30 ẹ̀rí wà fún pé fa in gumma alaykum tó bá díjú fún yín tẹ́ ẹ bá rí ẹ ṣe ikmalul idda ẹlẹ́ẹ̀kẹta ẹ̀rí wá wà fún nínú alukur'ani ẹ̀rí hadithi lẹ́ngbàmú alukur'ani lákọ̀dámọ̀ síwájú hadithi òun ni ad-dalilul awwal alladhi huwa al-asl awwal inda at-tashri' nígbà tí yẹn bá fẹ́ sófin nínú òfin Ọlọ́run ọba alukur'ani gẹ́gẹ́ ti tó wa pé huwa alladhi ẹ̀ wọ́n mọ̀ ẹni tó bá parí àyà yẹn Ọlọ́run sọ pé ibi táyà yẹn lọ Ọlọ́run padà dákọ̀ Ọlọ́run gbàtọ́ Ọlọ́run fẹ́ parí àyà yẹn Ọlọ́run sọ pé mi Ọlọ́run ò dá eléyìí àyàfi lórí òdodo tẹ bá sọ fún ayé pé ká gbárù yà mú nítorí pé ànábì wí bẹ́ẹ̀ ká sì máa lo ìkìmẹ́lò lè ìdá torí pé ànábì wí bẹ́ẹ̀ Ọlọ́run tó wá sọ pé òun lòun wá gbé ìmọ̀ ká ṣe káwọ́ ọdún ká sì sòǹkà pẹ̀lú pé òun lòun gbé àṣàmsù àti kọ́mọ́rù lẹ̀ Ọlọ́run gẹ́gẹ́ ti tú wálẹ̀ Ọlọ́run gẹ́gẹ́ ẹ̀rí ẹlẹ́kẹta ẹ̀rí ẹlẹ́kẹta táwọn afa agbára lé tó fi jáde pé òun fi mú sùn kalẹ̀ fún wa ó ní pé walladhi ja'ala ash-shamsa diya'a wal-qamara nuran wa qaddarahu manazila òun ní kakọ́ ayà kẹ́dẹ̀ tó ń bẹ nínú suratu Yasin kan tọ́lọ́run sọ pé la shamsu yanbaghi laha an tudrika al-qamara wala al-laylu sabiqu an-nahar wa kullun fi falakin yasbahuna ayà kan wá ń wá ayà kan wá ń bọ̀ wá tọ́lọ́run sọ pé bàtọ́lọ́run bá ń sọ pa ash-shamsu àti qamar tọ́lọ́run sọ pé wa qaddarahu manazila ìrántí kò sí kwáyín lọ́wọ́ mi tó ṣe ẹ̀ Ọlọ́run tún dákọ̀ qaddarahu manazila Ọlọ́run dákọ̀ qaddarahu manazila ìfẹ́ kí n wọnú ilmul falak wa nujum tó kù but lórí èyí tí mo sọ yóò mo fẹ́ yẹ kí rọrùn tí wọ́n sọ lẹ́ẹ̀kan wípé lóòótọ́ àwọn afá ń ṣe ẹ̀rìtì rọ́ọ̀fù àwọn méjì ń sọ fún yín lákòókò àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin kò sí ilmul falak wa nujum kò sí ìgbẹ́ àwọn afá ni kò wà àwọn afóòṣe máa lo nígbà tó wà kò sí tẹ́ bá lẹ́rìí kó wà ẹ̀mú wà kò sí lákòókò Imamu Abu Hanifa an-Nu'man kò sí ní àkókò Imam Malik ibn Anas kò sí ní àkókò Muhammad ibn Idris al-Shafi'i kò tó wá sí ní àkókò Ahmad ibn Hanbal àkókò àwọn tó sì wà àwọn ṣe ìkọrọrù rẹ̀ ó ti dé tó pé bàtí ilmu mo fẹ́ máa dùn yà ẹ̀dá kòtò ìtọ́lọ́ máa dùn yà máa dùn yà ẹ̀jẹ̀ padà ọ̀rọ̀ mi. bàbá de láìfù ẹ̀jẹ̀ kọ́ta ẹ̀ parí àwọn yìí ń tàwà lórí ẹ̀jẹ̀ padà ọ̀rọ̀ mi ẹ̀ parí. ẹ máa gbọ́ kò sí tìfákù láàrin gbogbo àwọn àyímọ̀ mẹ́rin tí mo kà yìí torí pé ilmul falaki ní kọ́dún ẹlẹ́ẹ̀kẹta ló dé ní lọ sẹ́yìn àwárí Taqiyuddin Subki àrọ́rọ̀ rẹ̀ lórí ilmul falak àrọ́rọ̀ Tajuddin Subki lórí ọ̀rọ̀ ilmul falak máa kàjáde ìbò tó fẹ́ kán sọ̀rọ̀ tí wọ́n kí tó mú ẹ̀rí wá tí wọ́n á fi ẹ̀rí tí mo fẹ́ kà yín fi gbá ọ̀rọ̀ ẹ̀dà nìkan ní máa da ọgbẹ́ lẹ́bàá àtúwárí ọ̀rọ̀ Qarafi náà tani Tajuddin Subki Shafi'iyul madhhab tani Taqiyuddin Subki Malikiyul madhhab ni tawani Qarafi Malikiyul madhhab kí ló ọ̀rọ̀ wo làwọn wá sọ lórí